Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ikudoro, omo enirelo. Gbogbo wa la dábàdà ikú, gbogbo wa náà la máa kú. Àwáyé wá nájà ni ọjọ́ kan ní Amade bus stop tá a máa ti lọ sinmi nínú Olúwa. The ex-Fuji artist Alhaji Wasiu Alabi Pasuma wonder Oganla himself loses his mom Adijatu Kubra in the holy month of Ramadan. Africa Media Group commiserates with Alhaji Pasuma and family. May her beautiful soul rest in peace and stand by Pasuma and all the family with all she left behind. Afi Esquiro Alhaji Wasiu Alabi Pasuma pé Ọlọ́run á dẹlẹrẹ fún màmá, apàṣẹ màmá rẹ̀, àforíjì wọn, àtẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere. A máa fi fọ́nrán kan wọ̀nyí nítorí Pasuma bára jẹ́ gidi gan, wọ́n sunkún. Bẹ́ẹ̀ ni àwọn àfáà sì ní pé kí wọ́n filẹ̀ kí wọ́n jẹ́ kó sun ẹkún. Bẹ́ẹ̀ náà ni a rí ìkan nínú àwọn tá a mọ̀ oníwàásí àgbáyé, Sheikh Jamiu Amíọlọ́run, tí wọ́n sì ń rọ Alhaji Ajíbọ́lá Wasiu Alabi Pasuma, tí wọ́n ń rọ tí wọ́n sì ń rẹ̀ lẹ́kún. Ọlọ́run á tún táwọn náà ṣe. Ọ̀rọ̀ wa ní jù báyìí lọ. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa subscribe, ẹ máa like. Ẹ ṣé, ó dìgbà kan náà. Ọlọ́run wá lémi náà fi ẹlẹ́ ìyá sọ pé mo fi ẹlẹ́ lé Kùránì lọ́wọ́. Mo gbé Kùránì kalẹ̀ fún ọ. Mo gbé Kùránì kalẹ̀ fún ẹ. Mo fẹ́ láwọn afá lọ́wọ́. Kùránì náà ni ọmọ wa tẹ̀lé. Kùránì náà ni wọ́n tẹ̀lé. Abáyédúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Abáyédúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alájẹ ẹ sunkún o. Alájẹ ẹ sunkún. Ẹ sunkún. Ẹ sunkún. Ẹni bá ní ẹ mọ́ sunkún. Ẹni bá ní ẹ mọ́ sunkún kò fẹ́ràn yín. Ẹ̀wọ̀n ló tẹ̀ ti ń pariwo ọmọ ìyàwó ànábì ọmọ ìyàwó ànábì. Ẹ̀wọ̀n ọjọ́ tẹ̀ ti ń pariwo ìyàwó ànábì. Tẹ̀ ti ń pariwo ẹ̀. Tẹ̀ ti ń pariwo ẹ̀. Àgbàrá ń tẹ́lẹ̀ lómi ìtumọ̀ bá ti dá lọ. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.